Kí ló ń ṣe tó jókòó sí compound ìwọ nìkan? Inú ilé yẹn wà boring ni, so mo decide láti wá jókòó sísàlẹ̀. I can understand. It's okay. So, kí ló ń ṣẹlẹ̀ ń sìn? Báwo ni preparations? Family, you? Nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé lọ́yà ní pé kí n má lọ anywhere for 3 weeks. So after 3 weeks, then mo lè má lọ anywhere tó bá wù mí. Oh, lawyer ló sọ bẹ́ẹ̀, right? Yeah. Which means lawyer will come anytime in 3 weeks' time, alright? Yes. Okay. Tọ́lápọ̀. See, woman ní mama kú ni. Now, ọ̀gá kú ni. Look, whatever thing to bá need, I mean, anything at all, má hesitate láti pè mí. Please, call me and tell me. Trust me, Ọlọ́run lọ́wọ́. Jọ̀ọ́ lọ. I am missing her so much. She was everything to me. Kẹ́mi, Ọlọ́run ní jẹ́, mi rárá kirikiri, kò sí ntọ́jọ́. Tẹ́ bá jẹ́ pé mi tẹ́ fẹ́ ká fà lọ́nu. Tẹ́ fẹ́ ká fà lọ, àjọ fà yóò tóra wọn. Àjọ fà, níbi tá bá ti jọ ṣe business téèyàn ti dá. Ń tọ́wọ́ ayá kí la fi pààyàn rẹ̀. Àjọ ṣe business, ẹ wá fẹ́ kọjú tèmi sọ̀rọ̀ alẹ́. Ṣé mi ò ní jẹun ni? Daddy mi, ẹ bá má làágùn jìnnà. Bàbá yìí mọ̀ ẹ mọ̀ mi. Mo mọ̀ ṣe bọ́ mọ bàbá ni ọ́. Kí ló dé? Ẹ farabalẹ̀. Ọ̀rẹ́ amúlíká, láti máa gùn jẹ̀dí. Kí ló ń ṣe yín bàbá? Èmi mọ̀ yín tán, èrè sí rí yín tán. Bàbá, Daddy mi, àwọn lè ń gbà yín ni. Àwọn mú jẹ̀dí. Àwọn mú jẹ̀dí. Jẹ̀dí ní kọ́kọ́ o. Ṣé ní tó bá mú mọ̀tìlé, á tún wá fi kí ló ti máa pe àwọn kiri funfun yìí. Àfàtọ̀. Bàbá, á fi lé lórí. Èmi plumber lẹ pera yín bàbá. Plumber ṣáà ní. Ìgbà wo lẹ dáwó? Ìyá àlàbí lọ sọ pé èmi àtòun plan ni. Olóṣọpá plan. Gbogbo bẹ́ẹ̀ ṣe dí mọ́ gbogbo bó ṣe wá bọ̀ kí wọ́ kẹ́ ẹ lọ ra lẹ̀kẹ̀ lọ́jà tó ń kó sọ́rùn tó ń pèrè ẹ láwo. Awo kí n tiẹ̀. Awo gbájú ẹ̀. Ẹ dúró lè mí. Yóò lọ ìgbò tí mọ̀ bí ó jẹ̀dí. Ó tún mú Daddy jẹ̀dí. mi mo mọ̀ pa. Ṣé rí ọ̀dọ̀ yẹn ìyá ó mú. Orí tí ó lè sọ̀rọ̀ mọ́. Ṣé rí mo gbogbo ṣe gbèrè ń wò yín ni. Mo wò pé Daddy mi máa tẹ́ o. Ìyá Àlàbí ni. Ìyá Àlàbí ni. Ẹ̀yin bá ti máa bá Ìyá Àlàbí tẹ̀. Ìyá Àlàbí ni. Ó dùn mí o. Abímbọ́lá Adúfẹ́. Yes, Lord. Adúpẹ́ àlọ́ tó ti lọ, sábọ̀ sí ti bọ̀. But sincerely speaking, ṣoore níjọ́ yẹn, bí mo ṣe bá ẹ sọ̀rọ̀ tán lórí fóònù báyìí, ǹjẹ́ kí n fi fóònù sápò ni mo rí báìkì, mo kàn gun orí báìkì yẹn ni. Mo wá wò pé tí n bá ní kí n fi fóònù sápò, ó tún sì lè fẹ́ pè mí kó máa rí nǹkan má mọ̀, òun ló jẹ́ kí n mú dání tí mò ń wojú ẹ̀ ní ìṣẹ́jú. Àyè má wò ọkàn tèmi, gbàtọ́lọ́kadà ti wo nǹkan ibòmíì lọ. Ni ò jẹ́ kí èmi náà tètè notify pé wọ́kàn the next thing tí máa gbọ́ ni gbó fóònù gbọ́tọ̀ mo gbọ́tọ̀ ọlọ́kadà gbọ́tọ̀ ọ̀kadà gan pọ̀tọ̀ ó gbà ọ̀tọ̀. Ọkọ mi àkóyè Ọlọ́run ọmọ nǹkan tèmi ń sọ ni wípé bẹ́ẹ̀ mi ṣe pè ẹ́ tán tó bá mi sọ̀rọ̀ tán yẹn ò ní ìdá tí fi fóònù dání wá ti dá fóònù padà sápò ẹ̀ ṣó ti yé irú bí kinní yẹn ṣe ṣẹlẹ̀ tí fóònù bá wà lápò ẹ̀ ó máa easy fún ẹ láti mú fóònù because mo pe fóònù ẹ pa lọ́jọ́ yẹn mo pe fóònù yẹn débi wípé orí fóònù yẹn gan ó ti fẹ́ lana. Èmi náà ti realize mistake mi next time bẹ́ẹ̀ yẹn máa fi sápò bí mo ṣe bá ẹ sọ̀rọ̀ tán tó bá dẹ̀ wá rìn máa rìn mọ́ mi lápò tí n bá bọ́lẹ̀ mi tí mo lọ máa wojú ẹ̀ máa rí àwọn miss calls tó wà ń bẹ̀ máa dẹ̀ gbé padà once and for all. tí o bẹ̀rẹ̀ ọmọ dáadé ọkọ lọ jọ ẹ ṣé bí ọsàn fẹ́ kó bèrè ni màmí. obìnrin náà máa ń gbá bọ́ fútbọ́là ni kí ló ń sọ yìí. mo kò tó tiẹ̀ wá wà nílẹ̀ yìí sí kò tiẹ̀ wá yé mi mọ́ báyìí mo lọ sọ́dọ̀ dókítà mo lọ gba DNA test and test review pé mi mo ní ọmọ. wo don't be fooled by that sórí ìlú tá a wà yìí anything can happen èèyàn tí ò lọ sí yunifásitì tó jẹ́ pé vice chancellor ló tún wá dìde tó sọ wípé school yẹn ó lọ síbẹ̀ then you should know
I mean, is that not an ordinary paper? I don't trust that. Don't. Ó yẹ kí òye yí ẹ jù báyìí lọ. Súnkànmí ìwọ ló lọ́mọ. Kí ni kan yóò dé sọ ẹ̀? Mo ń sọ ọ̀kan tó ń dùn mí, ojú kò sí ẹ̀yàn kò sí kọ́mi. Ṣé o lè ṣàlàyé ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ fún wa ni? He has nothing to say. Ó ṣe máa ní kó ṣàlàyé. Ẹ jẹ́ kóun náà sọ tiẹ̀. Ẹ jẹ́ ó sọ tiẹ̀. Níjọ́ kìíní àná. Fíà fún nílé yìí. Kálẹ̀ bẹ̀rẹ̀ o. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé ó yẹ kẹ́ ẹ kanlẹ̀kùn kẹ́ tó wọlé? You just barge into my house just like that. Ká kanlẹ̀kùn. Oh, ẹ̀yin. Bàbá. Daddy. Ẹ̀gbọ́n mi. Súnkànmí dà. Súnkànmí tẹ bẹ̀rẹ̀ ọmọ mi ni. Súnkànmí dà. Kò sí nílé olórí ẹ má bẹ̀rù. Súnkànmí ò sí nílé. Jésù ń gbọ́ ti jáde. Àgbélébù rèé. Ọ̀gá mi wo àmì mo jẹ́. O ní láti bí àgbélébù ẹ̀. Àgbélébù. Wo ọ̀gá mi. Search. Tí wọ́n bá gbé Súnkànmí bọ́ tánú lé. Kò sí nílé Súnkànmí. Tí wọ́n bá gbé Súnkànmí bọ́ tánú lé. Máa jọ ẹ lójú. Àní Jésù ń gbọ́ kò sí nílé. Dàgbàsókè wá kírun. Ẹ̀gbọ́n mi ò lè parọ́. Wá kírun. Ẹ̀gbọ́n mi ò lè parọ́ fún mi. Ẹ̀gbọ́n mi. Kírun síbẹ̀ yẹn. Àgbàlagbà ni ẹ o. Ẹ̀gbọ́n mi. Má try láti ṣe làǹdàlàǹdà. Ẹ̀gbọ́n mi ò lè parọ́. Bóyá ní sọ́lẹ̀. Àgbélébẹ̀ ilé ẹlẹ́yìn ọ̀run sí àwọn ọmọ ìlọ. Múlẹ̀ síbẹ̀. Àbẹ́ẹ̀rí àwọn èjìrẹ́ méjì wọn ló ń jẹ wọ́n. Ẹ jọ̀ọ́ ìyàwó ọmọ mi ẹ má ó kéré gan ẹ má bà láyé jẹ́ ẹ jọ̀ọ́. Àgbàlagbà ni yín o ẹ má ṣe làǹdàlàǹdà. Àgbélébù. Ọ̀gá mi mo wà lẹ́yìn yìí. Lọ fi bàbá yìí sí detention. Bàbá ẹ dìde bí wọ́n ṣe rí rẹ̀ kí tó gbélé yìí. Ẹ ti dé bàbá. Bàbá ti dé. Bàbá. Ẹ wọlé bàbá. Ẹ jọ̀ọ́. Àwọn ọkọ ẹ ti lọ. Ẹ jọ̀ọ́. Fara yíyú àwa. Ẹ jọ̀ọ́. Fẹ̀yìn ẹ níbẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́. Àgbélébù. Ọ̀gá mi mo wà lẹ́yìn ibi ké. Mo fẹ́ ṣe nù. Bẹ́ẹ̀ni bàbá. Ẹ jọ̀ọ́. Èmi lọ kábọ̀. Èmi á dílé mú fún yín. Ẹ jọ̀ọ́. Kábọ̀. Ẹ jọ̀ọ́. Lẹ́yìn tí wọ́n gbóhùn ìbọn ni wọ́n sá lọ, orí ló kó mi yọ. Tó tán irú Ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ rẹpẹtẹ ṣe bẹ́yìn náà rè ẹ̀yin náà rè ẹ jẹ́ kọ́ ọmọ rojọ́ ẹ jẹ́ kó hùwà ẹ ti mú gbogbo ẹ kó gbẹ dálẹ̀ àkúkú mọ̀ bóyá ẹ̀yin náà lè dà àwọn olè wá bọ́mọ lọ́mọ Ọlọ́run dẹ̀ ṣeun a máa dúpẹ́ o tí àwọn èèyàn ò rí nǹkan kan ṣe àwọn àrìn máa lọ ni wọ́n ti lọ ṣe bẹ́ẹ̀ lè jáde ìpadàbọ̀ jáde ẹ̀dà Olúwa máa ṣeun ọkọ mi àdúpẹ́ tó jẹ́ pé àwọn náà mọ gbogbo àlẹ́ wọn àwọn dà. Mọ́mì ẹ má jẹ́ ká tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ ṣe rí ibi tọ́rọ̀ dé ìsìn bá ṣe máa wá solution sí nǹkan tó wà lẹ́yìn ló yẹ ká máa wá. wo Súnkànmí tó yẹ pé mọ tí bàbá ẹ ṣe fún mi ni tó yẹ pé mọ tó ṣe fún mi ni ò ní sọ nǹkan tó ń sọ mo kàn pa mọ́ mi ìfẹ́ sọ nǹkan kan fún yín ni torí mi ń wá àtúnṣe ni ṣùgbọ́n àwọn òfò àtúnṣe wọ́n fẹ́ kó dàrú tó bá lè fọ́ kó fọ́ ni mọ́. ẹ má bínú Rotimi, forgive me. Oh, ṣàlàyé fún mi délẹ̀délẹ̀. I was trying to know what happened, but none of you explained to me. But you should have trusted your wife. Of course you know. Trust me rárá now. Of course you know I do, but you never explained anything. Gbogbo ẹ̀ ṣáà jẹ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ètò tó ń sọ yìí náà ń sìn, àtún káwù sẹ́yìn ni. Aṣáà ti dúpẹ́, òun ló ṣáà lọ́mọ. Ó tán.
wọ́n ṣe o bí wọ́n bá darí gbogbo ẹ̀sìn wọ́n ṣe ojú tí wọ́n àbí ò tí wọ́n. ọjọ́ tí àwọn ṣẹ̀dá mi mo bèèlè lùwà sórí mi lórí rere sórí mi lórí owó sórí mi lórí ọlá sórí mi lórí ọmọ mo tún débùté ìyàn wọn ní kí ìyàn tèmi níbẹ̀ mo dorí mi mú jẹ́ kó rí mi kó yan rere o mo yan owó mo yan ọlá mo yan láfíà mo yan ikú baálẹ̀ ọ̀rọ̀ mo yan mi gígùn ire gbogbo kó wọlé mi. mo tún dé tí mo máa ń gbádùn lórin rẹ nù ó bá sọ Yorùbá ó máa ń sọ èyí tó ní kìmí ó ní èbúté èèyàn ó rí nínú àwọn ọ̀dọ́ ọ̀sìn wọn ò kọrin èyí tó yẹ kó ṣáájú òun ni wọn ò fi kẹ́yìn wọn wà mọ́ gbé ìyá agbá lọ́mọ agbá lórí ìkọ́kọ ní ó ní òun ò kọ́lé òun ò ralẹ̀ síbí ilẹ̀ lákọ́kọ́ rà tó kọ́lé ọmọọrú nǹkan báwọn mi ò tiẹ̀ èbó ní àdàlù wọn àwa ní mórí ànímọ̀ ìta gbọ́mọ́ èdè Yorùbá sì ládùn ó lẹ́wà púpọ̀. Ògbólì. ilẹ̀ gbòòrò ọjọ́ mẹ́ta ni o iṣẹ́ ni o mo wá ní gbogbo ẹ. máa dúpẹ́ fọlọ́run o. Ògbólì ọ̀rọ̀ kan ní mo ní kí n wá rí yín fúlì gbọ́hùn. lẹ́tíjọ́ lé ọ̀rọ̀ Ọlájídé ti ṣẹlẹ̀ nìjẹ́kálí èṣù ni ó lò mí lè tọwọ́ èèyàn bí epo lè jẹ́ kí epo ara èèyàn lọ́wọ́ jágajàga lè gbọ́n nígbà ní kẹyé kájọ kẹwàá la bá mi bẹ́ẹ̀ kí a máa bínú sí mi nítorí mi ò mọ̀ ọ́ mọ̀ là. èmi náà rí i pé ò mọ̀ ọ́ mọ̀ èṣù ni sórí tí mo ń sú mi lọ́rọ̀ ẹ̀yìn èèyàn nu jẹ́jẹ́ lè sùn òjókòó tẹ́ fa wàhálà tán lẹ́wàá mọ̀ ní èṣù ni èṣù ni èṣù ni. wọ́n sì ti ní alákòóbá ìkóbági ìgbẹ́ èèyàn ní kóbá. ẹ mẹ́nu kú olùbẹ̀ Ògbólì yẹn ti lọ èṣù ló fà á. kò sí wàhálà èṣù ti wọnú tiẹ̀ báyìí ó ti tì ọ́ ó ti kọ́ lu àbúrò rẹ̀ túkẹ́sù tún wọnú ẹ sọ lọ bẹ́sù kẹjọ fara yín lọ ìtọ́nà bára yín. Ògbólì àgbọ̀n mi wà lọ́jà kórí ọmọ tuntun wọ ẹ má ṣe wẹ̀ ikú mi. ọ̀yẹ̀ mi wọ ọmọ tó bá forí lẹ́yìn dáadáa. ó ṣe mí wò mí ò rẹ̀ lé bá mi bògbólì kálíkà máa lọ ká tẹ̀lé mi. èmi ò mọ̀ pé ọ̀rọ̀ yìí kàn mí ẹ má bínú àti mi. ṣé bí ọjọ́ kan ní àná lè tí ẹ wá sí báyìí ẹ ní kí n dìde wọlé mo dìde wọlé ni àwọn kàtẹ́ wá sọ àti inú ẹ̀bùkù ẹ̀kan rí ẹ̀kan bùjẹ ẹ̀ ń bu háì àbúrò yín mà lẹ́nu yẹ kan gbowó ẹ̀jẹ̀ kan kò dáa pè mí sígbà yẹn. ayé mi rèé wí nítorí mi sọ fún ẹ kálí kí bàbá mi Ògbólì ló tọ́ mi sọ̀rọ̀ sí mi wẹ̀yìn. ẹ ti ń bínú. àmì ò bínú mi ti di gbá àkólẹ̀ níwájú ẹ ebó Ògbólì ti sọ̀rọ̀ mi fún ẹ wọ́n ti sọ̀rọ̀ mi lóríṣiríṣi ọ̀kẹ́ bá tí mi yọnu sí mi tsọ́rọ́tsọ́. ó ṣe tóníkàlùkù ló máa ba ẹṣẹ́ omi kí ẹ ó ṣe má ṣe yọnu ìyáwó. ẹ ní gbọ́ alábùkù. ẹ ṣáà máa lọ ẹ jẹ́ kí lè wà kó lọ pè fún alábùkù ni wọn ṣe rí inú mi dùn bẹ́ẹ̀ ṣe wọlé lọ yẹn. ipe kéèyàn tẹ wá wò èdè wá wo kókó mọ́wó olówó ogún ológun ṣé ká ní pé ọ̀rọ̀ wá rí báyìí ni wọ́n ta lé. ọ̀nà ń pè lọ́daràn ẹyẹ tí mò ń sàn. títà ń bá bọ̀ kó tó di pó dé èdè Yorùbá dùn dáadáa ó sì lẹ́wà tíyàn bá lè fi kọ́ mọ kò dáa kán tó wá máa fi dé bàbá èèyàn àti ìyá èèyàn kán tó máa fi dè èèyàn kán máa fi ta èèyàn
ọmọdé má lè sọ Yorùbá gbẹ́nu dákẹ́. Ṣó possible kí mọ̀ sí ẹ̀dẹ̀ wò ṣùṣùṣùṣù kọ́dẹ̀ wí ìwò property wọn fún ọmọ ọ̀dọ̀ lásán. ó ṣe ń sọ nǹkan tí mò ń sọ ni ṣó possible ni ọmọ tí ò kì í ṣe ọmọ wọn tó jẹ́ ọmọ ọ̀dọ̀ lásán wọn tiẹ̀ wú pé mi nìkan làwọn bí wọ́n wí gbogbo property fún ọmọ ọ̀dọ̀. Sorry tí mọ̀ sí ẹ bá pọ̀ lórílẹ̀‐èdè ó jẹ́ kó ti clear ẹ̀hún ọ̀dà nù ni ọ̀dájú abiyamọ ni wọ́n o. ṣé wọn kì í ṣe ọ̀dájú abiyamọ náà wo irú ìwà bẹ́yẹn fún mi ó ti pẹ́ tán tí ń ṣe fún mi wọn ṣe máa ṣe. ok kò sí problem sórí tí ẹ̀rù bá kọ òkè tó bá kọ ilẹ̀ ó níbi tá a tún máa gbé.